igi dẹ́rẹ́ yẹ̀gò òṣùmàrè yọ̀run igi dẹ́rẹ́ yẹ̀gò òṣùmàrè yọ̀run ọjọ́ ènìyàn o ayé rẹ̀ á dára Ẹlẹ́dùmarè ọba ńlá bọ́ dúpẹ́ fún àtọ́bàjáyé ọba ṣẹ̀dá ògo ni adùn ńlọ́sọmọ fún ẹni tó wá wá ọjọ́ ńlá lọ́jọ́ tí wá ọjọ́ bá wà lámọ̀rú ńtọ́wá irú ńtọ́wá ní sọ̀rọ̀ ọ̀pẹ́ tí mú wá òòṣà òkè dákun mọ́sọ́lá abúsọ̀dọ̀ ẹnìkan ọ̀kan wà torí ọjọ́ ńlá lọ́jọ́ àbíní sílé ayé ló fi jẹ́ pé bọ́jọ́ bí ẹni bàbá ní láyé ọyẹ adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́jọ́ bí ẹni Alhaji Abdulhakeem gbéralẹ̀ òdìdẹ agbọ́lágadé ẹkú ọdún ẹkú yèdùn ẹ̀yin lẹ́sọdún èyí ẹ̀sẹ̀ tẹ̀mí sí lọ́lá Elédùmarè ọba nkankan ò ní ṣe yín lọ́lá ọlọ́run ọba àyànmọ́ nkankan ò ní ṣẹ̀mí rẹ̀ ẹ lè máa ṣe apá yìí ó sì máa ka lọ́lá Elédùmarè ọba ẹni kanjúkú bàbá àdẹ̀rà olúwa lọ́lá Elédùmarè ọba ẹni sìn bàbá ọbẹ̀ ní máa dá gọjọ́gọjọ́ òbí ọmọ egun ọjọ́ ìní lọ́jọ́ bí rẹ̀ ọkọ̀ alájà jẹ̀lí láti nǹkan kan ò ní ṣe yín lọ́lá Elédùmarè ọba ẹni rẹ̀yìn ẹ̀kú ọdún ẹ̀kú yèdùn ẹ̀sọdún èyí ẹ̀sẹ̀ tẹ̀mí sí orí ajẹ́kẹ̀ gbòbí olúgbogbo ti igbó láyé orí ajẹ́kẹ̀ gbòbí olúgbogbo ti igbó ẹ̀ẹ́dẹ́gbà nílé ayé tẹ́ wá bí àgbà kan tí wọ́n gbó títí tí wọ́n sọ mo mọ́rùn ọmọ òwú jẹ ọjẹ lọ́rùn wọn ó dópinni kò sí bẹ́ẹ̀ ṣe gbélé ayé tó ẹ̀ ní fọwọ́ yín méjèèjì gbọmọ̀sẹ̀ ní tààkẹ́ tó rí owó náà àwọn àbúrò rẹ lọ sọdún èyí o wọ́n ní ó ṣe tẹ̀mí sí lọ́lá Elédùmarè ọba nkankan ò ní ṣe yín ìyá Muiz náà sì kì í kú ọdún Mariam Àṣàkẹ́ ọlọ́sọdún èyí pé kò ṣe tẹ̀mí sí Muiz àti Malik kì í kú ọdún wọ́n ní Big Daddy ẹkún ọdún o wọ́n lẹ sọdún èyí ẹ̀ ṣe tẹ̀mí sí lọ́lá Elédùmarè ọba nkankan ò ní ṣe ọ́ Olúfún Adé ni bàbá rẹ̀ Olúfún Adé ni yàn máa ládé sẹ́sẹ́ fún òròlú nìyí ẹni yọlẹ̀ jàtẹ́ bàbá ilépo ńlẹ̀ ọjẹ́ lání funfun ní funfun ẹ̀rìn òré balùwẹ̀ láàjìn àdínkù nìyí ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni ìjẹ̀kún bí bàbá yín pápákún lọ́jọ́ ọjọ́ sí wọ́n á mú tọrọ fún alágbèéní wọ́n á pòdù ọ̀yà wọ́n á mú tọrọ fún lórí ìlàwẹ̀ àdínkùn ọmọ ṣùgbọ́n tí lé kege lẹ́nu odi àdùgò gbọ́lárẹ̀ ìlú ẹ̀sà gbọ́dọ̀ bá darí dé àdìpá olóhùn òde fọ́nmọ́ gbọ̀ngbọ́kú olóhùn òde fọ́nmọ́ gbọ̀ngbòkú gbọ̀ngbọ́kú gbọ̀ngbòkú ó yẹ ká jẹ mí sí ọmọ aládé orí oyin ládé wọ́n ní aláàfin aládìkún ládé adé aládìkún la lọ gbà fún aláàfin òròlú ọmọ àjà tẹ́yàngì mọ́ ilé bàbá tó gbé bí ọlọ́mọ ọ̀pọ̀lọ́ àdìgún ó ti mọ̀ pé wọn èjẹ̀kún ló ṣe túyàgà sínú oko gbọ̀ngbọ̀ àdìgún parẹ́ lébè adélàwẹ̀ o ọmọ oṣù kan tí ń lé kege lẹ́nu odi ọlọ́fà ní sẹ́lẹ̀ mọ̀mọ́ rẹ̀ ọlọ́fà àmọ̀jọ ọmọ àbísùjó kan gúnugún ni mo rí nílé yín mọ́dásà kẹrí àkàlà ni mo rí mọ́dásà kẹ̀mbẹ̀kù yẹ̀rú ni mo rí mọ́dásà là ńlá pa òṣèré àlàmì ọmọbàlà ní keegun alukoso ọlọ́fà ègbèje alùmẹ̀mí ọlọ́fà ẹgbẹ̀fà ọ̀fà ọmọ ká irú ẹ̀ lọ́mọ ká ọlọ́fà àmọ̀jọ ọmọ àbísùjó kan jàkàràkìtì ńlọrọ ó tọ̀fà. wọ́n bá sọdún èyí yóò ṣe tẹ̀mí sí ìyá Malik ìyá Muiz kì í ẹkú ọdún wọ́n lọ sọdún èyí o wọ́n ní ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá àtàìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ kò tó láyé àdìsá mo kí ọlọ́jọ́ bí ènìyàn ẹkú ọdún.